àti ṣe ilẹ̀ lágbáwá ní Islam kí ló dé tí wọ́n ń bá nẹ́bí ìjànjọ́ tó gbèdé common sense ni nígbà ṣe nílùú wa ẹnìkan wá dé olóhùn ṣe sáàbà àjàní ó ní wọ́n ti ń sin Allah kí Islam ò tó dé ó dẹ̀ já ọ̀nà aláyẹ̀ bẹ́ẹ̀ àwọn òun ní sin Allah kí Islam ò tó dé kí ló dé tàbí bí ìbò kọ Allah jáde fẹ́ bẹ̀rẹ̀ sílẹ̀ lóko nígbà tó pé Islam délẹ̀ Mẹ́kà kò sẹ́ni ó tẹ́wọ́ gbà lọ́wọ́ rẹ̀ ẹ̀ẹ́dẹ́ ní bàbá tó bí bàbá rẹ̀ tó ọ̀gbà tó bá jẹ́ pé àṣàlẹ̀ wọn ni tó jẹ́ pé ìṣe ìran wọn ni kí ló dé tí bàbá rẹ̀ ò fi gbà àbí ẹ̀gbọ́n bàbá ẹ̀ kò gbà tó bá jẹ́ pé àṣàlẹ̀ wọn ni nǹkan ìdílé wọn ni kí ló dé tàbí láàbí ni kò ní dáa fún tó sépèlè kékeré lẹ́pẹ̀ẹ́ wá ni ẹ̀yin tẹ́bi ń palẹ́ ní social media tẹ́ ń sọkún kiri tó bá jẹ́ sí pé àṣà ìdílé wọn ni ìtọ́ ti ń ṣe nínú ìlú yẹn ni kí ló dé tí wọ́n lé jáde lọ tọ́ ifá kí ló dé tó sọ kúrò ní Mẹ́kà tó sálọ Mádínà ìlú náà lù nílé yìí ó dẹ̀ gbẹ́dùn ọ bẹ̀rẹ̀ sí lù wọ́n wá lé ẹlẹ́tọ̀rí lù sẹ́yìn lé ẹlẹ́tọ̀rí lù wọ́n lọ ọmọ ọkọ ní ẹjọ́ nígbà tó ṣe lọ bá wa sẹ́yìn kò sí bó ṣe lè rí brand ẹ̀ tó bá jẹ́ pé nǹkan ṣe ni inú wọn mọ̀ tó ni kí ló dé tán gbógun tì tó kọ́kọ́ bẹ̀rẹ̀ jíṣẹ́ láyé ilé ẹ̀ kankan ló ti bẹ̀rẹ̀ àwọn ìdílé kankan náà wọ́n kọ́kọ́ gbógun tì tó bá jẹ́ pé nǹkan ṣe nù ìdílé wọn ni kí ló dé tán gbógun tì ẹbí ms bàbá tí ń wíwì kú ìlẹ́nu Islam lọ́nà inú ẹlẹ́bọ̀ ọ̀dùn inú kèfèrí ọ̀dùn wọ́n gba Islam lọ́wọ́ London báyìí wọ́n gba Islam lọ́wọ́ Amẹ́ríkà dẹ́kọ̀ pé gọ́fúnà New York báyìí lọ́wọ́lọ́wọ́ mùsùlùmí ni mo ti lọ New York mo dé Chicago Indianapolis sí ti débẹ̀ ẹ̀sìn àwọn lọ́wọ́ òyìnbó kọ̀ débi kọ́ pẹ̀sìn apààyàn láàyè kátó wá jẹ́ gómìnà wọn ẹ̀yin tẹ́ fẹ́ lórí tíjọ́ tẹ́ tẹ́lẹ̀ fẹ́ sọ́jà ẹni bẹ́ẹ̀ lórí yóò pé ló wà ní Europe Islam wà ní France ó wà ní Germany ó wà Spain ó wà ní Brazil ẹ̀ dé India ẹ̀ bá mùsùlùmí China kan ti ya wèrè tó Islam bẹ́ẹ̀ ẹ̀ wá gbogbo population Islam káàkiri àbáláyé ṣé gbogbo ọ̀nà wọn gbọ́ mélòó wà ní Yorùbá mélòó ní ìran Yorùbá tẹ́ ń pariwo mélòó gbogbo ọ̀rọ̀ Yorùbá káàkiri wọ́n fẹ́ gbalẹ̀ bàbá yìí wọ́n fẹ́ gbalẹ̀ wà ẹ̀dàkùn ẹ̀ ṣe sí ọ̀fọ̀ ilẹ̀ ní ilẹ̀ bàbá yìí ẹ bá bí wọn náà fẹ́ gbalẹ̀ bàbá wọn àwọn ọ̀sẹ̀ sí ọ̀fọ̀ ẹ bá ṣe sí ọ̀fọ̀ náà bẹ́ẹ̀ bá ṣe sí ọ̀fọ̀ wọn gbalẹ̀ wọn mọ́ ẹ fẹ́ gbalẹ̀ bàbá wa ni ṣé Haúsá lọ́wọ́ jà láàfin Ọ̀yọ́ ni àwọn fẹ́ gbalẹ̀ bàbá yìí àbáwùjá alẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú Haúsá ló fẹ́ jẹ àbí ní Fúlàní ló fẹ́ jẹ ẹni Fúlàní fẹ́ gbalẹ̀ bàbá wa ọwọ́ ló fẹ́ jọ Akíolú ọwájà Akíolú Èkó yìí mo ti ra ní bàbá wa tó fọ́bí àsùnwọ̀n bọ́ọ̀dù yìí mo ti ra o láti wèrè fẹ́ ká kúrò ẹ̀kọ́ tó kúrò ẹ̀kú yìí o gbogbo ilẹ̀ ẹ̀ka tó ń pariwo yìí kí mo ti ra fábíyà oṣù wèrè tán o láti dà wọ́n ti fi tọ́sọ̀bù o wèrè ọwọ́ dé o ọ̀ka kú sínú ẹ̀kọ́ ọdún ọ̀fẹ́ gbalẹ̀ bàbá òun nísìn ìbọn tó ní fábíyà oṣù wọn gbogbo wájú ilé wọn náà ti fi kọ́sọ̀bù náà ibo ló gbà wèrè ọ̀gbọ́n Yorùbá o ẹni wọn fẹ́ gbalẹ̀ òun ẹni kò kòwé mẹ́ta kò lè pa dìdìrì tó ní wọn fẹ́ gbalẹ̀ bàbá òun gbogbo ọmọ rẹ̀ tó bí ọ̀gbọ́n Yorùbá òyìnbó ló ń sọ sí wọn o ẹ wá bí ilé bàbá rẹ̀ ti ń pariwo yìí ẹni kí ló wá ṣe sílẹ̀ Yorùbá ní ọtún dálé ayé kò ní sẹ́ kẹ̀kẹ́ tó ṣe sílẹ̀ o ẹ bá ti wọlé ẹ̀yìn àbá àtẹ́ lọ lè bá wọn ẹ bá yẹn géèjì wọn lórí ọ̀rọ̀ Islam mọ́ wọn ní báwọn òṣàyàn wà relevant mọ́ ẹnìkan kan ọ̀ka ètùtù wọn kún mọ́ ògbó ètùtù rọ sẹ́pàǹtì nìyẹn náà láti máa bá lọ nísìn ká máa mú ajá ká máa bẹ́ẹ̀ ládàá nísìn ní 21st century ká kó jára páànù jọ àtúnṣọ́fà mọ́tò pẹ́dà kẹ̀kẹ́ àdá gbọ̀ndẹ̀rẹ̀ ọkọ̀ gbọ̀ndẹ̀rẹ̀ káwá kó lẹ̀ ká máa tọ́ ọkọ̀ sínú ògùn o à ń lò dé lónìí ọjà lọ rẹ̀ káwọ̀ sí yẹn náà látún ẹsẹ̀ sí wọ́n á tú àṣírí ara wọn dópin á bá wọn fàáyà ìpẹ́lẹpẹ́lẹ náà wí kòtòkòtò lórí kíní yẹn tá a bá bẹ̀rẹ̀ sí tọwọ́pọ̀ ọmọ Yorùbá làwa ògidì Yorùbá ni ní kọ́dà yìí tàbí kankan mọ́ Fúlàní èyí tàbí kankan mọ́ Haúsá Yorùbá gidi ni mí òdì ló kì ní ọmọ onílẹ̀sà ọmọ abẹ́lé gbogbo ọmọ fèrèsí mo fèrèsí ìní bí ìrẹsà ló wọlé ògùnkùn ní yàmàdẹ́lá dèdèrè tí ń sọ̀rọ̀ lórí kíní wa ẹni kọ́ wá kí ó kìlẹ̀ bàbá ẹ̀ kò lè kí èmi tí mo jẹ́ Yorùbá tí mo tún mọ̀ ó kìlẹ̀ wa ọmọ èmi ọmọ ìnásùn àmàkọ àmàbò ọmọ fèrèsí mo fèrèsí ni àwọn ọ̀nà òye wa wọ́n púpọ̀ láàmú lọ́nà ó sì ti dé ọwọ́ àjò kólé ó ti borí gbogbo ẹ̀sìn lókù ìnínú wọn ń bàjẹ́ sí gbogbo lọ́balọ́ba ìjòyè kálukú wọn náà ti gbà Islam wọ́n wá ń kírun wọ́n rí bọ́ọ̀bù ajẹ́ bàbá àdínní orí ń fọ́ wọn ìyálóde ti jẹ̀yà súnà orí ń fọ́ wọn gbogbo àsálàtù kó wọn wọ́n gba gbogbo òòṣà burúkú lẹ̀ lọ́wọ́ wọn àwọn òòṣà tí òṣìṣẹ́ rẹ̀ tó yẹ pé ká náà wọ́n ṣe tẹ́lẹ̀ wọ́n sábà ṣiṣẹ́ rẹ̀ ilẹ̀ Yorùbá òní develop jù báyìí lọ. ẹjọ́ tí wọ́n yóò kún yín níjọ́ wọ́n ti ká ọmọ yìí lọ́kọ̀ọ́ mọ̀ sọ ẹ̀ẹ́dẹ̀ rọ́ọ̀ṣà kan sọ fíìmù làwọn máa wò tí ó ní àwọn níwò yìí àbíyá àṣẹ́kìrìmù ni